ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ó ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ àti bí àwọn kan bí wọ́n ṣe ń dà á láàmú ìpè kó tún jáde kó díje du ipò ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2027 tí ọmọ bíbí ìlú Òtú-Òkè ní ìpínlẹ̀ Bayelsa náà tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ipò ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà àti ìdíje du ipò ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ó ní kì í ṣeré ọmọdé o ṣùgbọ́n tó ní ohun tí gbogbo táwọn èèyàn sọ òun yóò sì gbìyànjú òun yóò ṣe ìwádìí òun yóò tó fọ̀rọ̀ lọ àwọn èèyàn láti mọ ìgbésẹ̀ tóun yóò bá gbé lórí ètò ìdìbò ọdún tó ń bọ̀ tó ti ń kanlẹ̀kùn gbàngbàn. ẹ rántí wípé láàrin ọdún 2007 sí ọdún 2010 ìní ọ̀mọ̀wé Goodluck Jonathan ló fi ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn fún ọ̀gá ẹ̀ olóògbé Umaru Musa Yar'Adua tó dolóògbé lọ́jọ́ karùn-ún ní oṣù karùn-ún ọdún 2010 ní on the 5th of May 2010 tó ìjẹ́ pé láti ọjọ́ keje ní ọjọ́ kẹfà ní oṣù karùn-ún 2010 the 6th of May 2010 ẹni Jonathan inú di ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ló tó díje du ipò ààrẹ lọ́dún 2011 èyí tó jẹ́ kó wọlé sáà tó wọlé náà lọ́dún 2011 ṣùgbọ́n bóyá tó fẹ́ lọ fún sáà kejì lọ́dún 2015 níṣẹ́ ní ìgbìmọ̀ ọ̀tẹ̀ ló dìde sí nígbà tí àwọn olóṣèlú tán bẹ̀rẹ̀ sí ní máa kóra wọn jọ tán lọ dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ èyí tí wọ́n ń pè ní All Progressives Congress tó ti di àràbà lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí tó ì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àwọn ló fa olóògbé Muhammadu Buhari sílẹ̀ láti díje du ipò ààrẹ tako Jonathan èyí tí Buhari tó padà fẹ̀yìn Jonathan tó fẹ́ bẹ̀rẹ̀ janlẹ̀ lọ́dún 2015 tó ì jẹ́ pé bí Jonathan bó ṣe wá gbé ìjọba sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ fún Buhari tó jẹ́ pé ká tó tẹ̀ tó kéde ètò ìdìbò ìyẹn ẹni tó jáwé olúborí ìyẹn Jonathan ló ti gbé fóònù tó pe Buhari fún rẹ̀ pé òun kì í kú oríire o òun ti juwọ́lẹ̀ fún un ló jẹ́ kí àpò èèyàn kan fẹ́ràn Jonathan pé ọmọlúwàbí tó nífẹ̀ẹ́ àlàáfíà ni àti pé bí ò bá gbé ìgbésẹ̀ tó gbé tó pe Buhari lọ́jọ́ náà ó ṣeé ṣe kí ètò ìdìbò ọ̀hún kó di ogun káwọn èèyàn kí wọ́n máa pa ara wọn kiri látìgbà náà lọ́pọ̀ ọmọ Nàìjíríà náà ti fẹ́ràn Jonathan ṣùgbọ́n bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 kò tún ṣe ń súnmọ́lé ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n tún ti ń sọ pé Jonathan kó tún wá díje du ipò ààrẹ ṣùgbọ́n lọ́jọ́bọ̀ ti ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a wà nínú èyí lẹ́gbẹ́ àwọn ọ̀dọ́ kan tí wọ́n ń pera wọn ní Coalition for Goodluck Jonathan ni wọ́n lọ ṣe ìwọ́de bá Jonathan ìpè kó jọ̀wọ́ kó díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni Jonathan fún wọn lésì pé òun ti gbọ́ o ṣùgbọ́n ipò ààrẹ kì í ṣe eré ọmọdé ó ní òun yóò fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn káàkiri láti gba òun nímọ̀ràn tó sì ní lẹ́yìn tí òun bá gba ìmọ̀ràn lóríṣìíríṣìí inú òun yóò tún mọ ìgbésẹ̀ tí òun yóò gbé lórí bóyá òun yóò díje du ipò ààrẹ tàbí bẹ́ẹ̀